wèrè ló lè wo wèrè tó lórí burúkú ni tó bá yẹ ní Wùnmí ṣe pé ẹ̀yin ọmọ òfò tó hàn bíire hàn bí ní bíire ẹ wá sórí social media ẹ máa ní àwọn celebrity lára ṣé ẹ ti rọra yín pin ni wọ́n bá ti struggle ògo fún yín tí ò jọ ṣé ẹ ti rò pé àwọn ọmọ yín ò lè lógo kò ní ṣe ẹ̀yin olólùfẹ́ mi mò ń bá wí o àwọn wèrè trollu yìí ni o àwọn wèrè trollu yìí ni o ẹ trollu ẹlòmíì títí ẹlòmíì à go offline off the radar ṣùgbọ́n orú àwa yìí àwọn ò ráyè lè go off the radar fẹ́yàn tán kọ́ lọ́ọ́ máa mú mi kó má fàìsàn ṣe mí kó má. ẹ̀yin èèyàn wa Wùnmí Toríọlá ó ti ké gbàjarè síta ó ti sunkún síta báyìí bí àwọn èèyàn ṣe ń dragi rẹ̀ bí wọ́n ṣe ń tró rẹ̀ lórí online ní orí social media ó ti jáde ó ti sunkún síta ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Wùnmí Toríọlá tí ó sọ. pàmí kí má rí kú òbí báyìí kí má rí kú ọmọ kọ́ ló ń ṣàánú mi kó jọ pé kí n go up the radar for anybody yẹn ọmọ kò jọ o a máa gbé yín gbé wo bí kò sí ìtọ́ jẹ́ ọmọ bọ̀tí ni mí ẹ lọ béèrè mi dáadáa ẹ béèrè ọbríngì mi English ni mí o as in ọmọlé ni mí ọgbà tí mo ti make up pé mo fẹ́ ṣe fíìmù yìí mo ti mọ̀ pé nígbà mo kọ́kọ́ wò mo ní súrà tó ń lọ yìí súrà kó gbé wèrè wọ nàìjẹ́ wọ́n á búlì ẹ̀ kó lọ kú ó kú ó lọ nìyẹn wọ́n èmi kú gbà mo wà ní 11 years old èmi ò lè kún kékeré gbogbo àrùn mi náà ti kó lọ kọ́ ló ń bá mi bẹ̀ wọ́n nílẹ̀ kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀ béèyàn kan lòun àbúlé èmi sí kú máa gbẹ́ bí yín máa ṣe voice over ògùn máa pa yín ni kú máa pa yín máa ṣe voice over èpè ní bí ìjẹ́ celebrity débẹ̀ bí tọrọ owó lọ́wọ́ yín ọ̀dọ́ kan ni ẹ má ṣorí burúkú pẹ̀lẹ́ mi o. ṣẹgbọ́n nǹkan tí mò ń sọ so èèyàn kan ò lè búlí èmi mọ́ yìí tẹ̀ ṣe mo rántí orí burúkú kan ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ lẹ́ni mi ìfẹ́ sọ̀rọ̀ bọ́ inú ń bí mi. One olórí burúkú came to my comment section and the person wrote and I quote, "I cannot wait to hear that you died while giving birth to your child." Èèyàn kan búlì mi débẹ̀ ó kọ̀. Ṣe fi gbígbọ́ ṣe bí aláìgbọ́ ẹ lọ ń gbà yẹn pé mi ló ní wàhálà káàtì ẹni mo jẹ́ ní wàhálà ṣé ó yẹ kó jóru búlì yẹn èèyàn máa fi búlì mi. mo kú nígbà tó ń rọbí somebody wrote it tẹ bá rántí ní yí ẹ̀yẹn somebody wrote it mo tún kú síta anybody ò gbé fọ́tò síta pé we support you hypocrisy ó máa pa yín wọ́n ní àti kékeré la ti ń gbẹ̀ka àrókò. àti kékeré báyìí láti ń pẹ̀ka àrókò kálọ́n ti pariwo síta gbogbo wa ti mọ kankan bọ̀ wọ́n wò pé kò kàn mí ẹ wá sọ díṣẹ́ ó wá mọ yín lára ẹ máa lọ sábẹ́ péjì àwọn èèyàn ẹ máa lọ máa tró wọn ṣe rántí ọpífẹ́ yeah someone wrote it ó ní I cannot wait to hear that you died while having birth or while giving birth mo sunkún. Olórí burúkú ọ̀hún sí àmọ́ bóyá ó ti fi kú ṣe fàjẹ́ torí ọjọ́ 14 days mo lọ fún tí ò bá ti kú báyìí náà kò lè jára ayé kò lè jára ọ̀run eléyìí ò ń sọ̀rọ̀ pé gba dárí jẹyàn ìwọ tó bá ro kúrò mi ò ń lọ kú ni eléyìí ò ń sọ̀rọ̀ pé kínní àyájọ́ tèmi níní tó bá porí mi níbi bí máa jẹ́ tiẹ̀ tí ní tọmọtọmọ ni kó lọ bẹ́ẹ̀ torí mi ò ní kí téèyàn kankan má dà. So please let us stop the bullying. Ẹyẹ búlì àwọn èèyàn ẹ̀yin blogs àti tiktok àtẹ̀bá fẹ́ gbé mi ò wọ bra ẹ gbé mi látọrùn ṣẹgbọ́n kan tí ń sọ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ ṣàánú àwọn tó nífẹ̀ẹ́ mi ẹ ṣàánú ọkọ mi bọ́ iṣẹ́ fíìmù àlè máa sọ̀rọ̀ ní ohun èmi náà kì í máa ṣe ìbọ̀ Ọlọ́run ò dá mi bẹ́ẹ̀ sọ ẹ gbà. ìjẹ́ ń gbádùn gbogbo ọ̀rọ̀ tí Wùnmí Toríọlá tí ó ń sọ báyìí ẹ̀yin tèmi ẹ jẹ́ ká gbádùn gbogbo rẹ̀ láti bẹ̀rẹ̀ títí dé òpin ẹ gbìyànjú láti wò tán. àmì bí mo ṣe rí sọ ẹ má gbé mi ẹ kàn gbójú ẹ jẹ́ ká gbádùn ara wa lórí live video. That is bitterness at its peak. God bless you. Bitterness at its peak. Ìgbà yẹn mo sunkún, mo bọ́ta, mo réyàn kankan. Kọ́lọ́n bá mi ṣàánú Yomi Fabiyi dìde lọ́jọ́ náà pé ilé ìpọ̀ Yomi Fabiyi nìkan ló dìde fún mi. Dìde fún mi nígbà yẹn pé mo sunkún. Mi réyàn kankan àfọlọ́hún. Àtẹ̀níwà mi ò dáa. Ṣé bí ikú wà ni?
má máa jẹ́ ká máa rokú sáwọn èèyàn. Whichever problem, whatever thing, ẹ má máa búlì àwọn èèyàn débi ikú débi ọmọ. Kí ló dé nínú ìwà yìí? Inú mi le tí bá ti dágbére pé àjọ ṣe mọ́, àlejò má ṣe mọ́ o, bọ́ mi ìwà kú fún ẹ. Tó bá ń ṣe dáadáa, èèyàn á wà pẹ̀lú ẹ, mi ní kó kú, má wà kú fún mi. Your chest no show jàre, ṣé gan tèmi Tọ́pẹ́ Ayégbùsì. Rasho, that was my experience. Sunkún, emotion bá mi. Ẹ̀dẹ̀mọ̀ tí yóò bá wà nù èmi dẹ̀rí. Mo ti foyún ṣe TikTok, mo ti fi jó. Wá kún wá ò pé mi tún wá pé bí 3 weeks tó tún wá. Ọmọ tó wá mi yé. Olúwa, mo kàn rántí ọ̀rọ̀ Bíbélì ni pé ọ̀rọ̀ òdì kan kì yóò ṣẹ lórí ayé mi. Bẹ́ẹ̀ ni mo sọ. Ìyẹn ni mo fi ṣe àyájọ́. God, you will curse anyone that curse me, bless the one that bless me. Ajíbọ́lá, ó ti ṣorí igbó má ṣòfò ni. Ìrun ajá kan jèrè ọjà wò ní jèrè lórí burúkú. Wọ́n bá ti bí ìjà ẹ̀dẹ̀. Wọ́n bá ti bí ìjà ẹ̀dá, ẹ bá mi wá lórí. Ẹ bá mọ́jì picture, èmi ò ṣe ẹni tẹ́ fẹ́ búlì. Èmi gan búlì báyà gba búlì kò ní dá fún yín. Ẹ ti bọ́n yín máa ń ṣe nìyẹn o. Àwọn ọmọ ọ̀ràn kí ìràn táyé wọn ti bàjẹ́ tó lè jẹ́ kankan. Àwọn òbí yẹn máa gbàdúrà kẹ́ lógo nídìí iṣẹ́ yìí. Ẹ kàn máa rí bẹ́ẹ̀ ṣe náà ní Coca-Cola torí inú yóò dá sọ́mọlàkejì. Inú ẹ lè má dá sọ́mọlàkejì, kò má wà kú fún. O lè má láìkẹ́, kò má rokú fún. Tó bá ti rokú, ó ti di bitterness gbọ́ngbọ́n ti nídìí ẹ̀. Àwọn kọ́líìgì náà tó ń ṣe oríṣiríṣi. Ẹ wá mọ̀ nǹkan ẹlòmíì tó jẹun ló súnmọ́ ẹ náà ló tún máa ń ṣe oríṣiríṣi. Ìjà kékeré báyìí bí kókó ni. Ẹ̀tún wá extend ẹ̀ sáwọn ọmọ tí ò mọ̀ kankan. Ṣé ẹ já bọ́lá tòkè ni? Ọ̀rọ̀ mi tún wá lọ sí gbogbo ẹ̀yin ṣiṣẹ́ tẹ̀ ń bá wa ṣiṣẹ́ as celebrity. Mo fẹ́ jẹ́ kẹ́ rántí nǹkan, èmi ò ṣe celebrity o, mi ò ń pera mi celebrity. Ẹ̀yin tèmi, ẹ ti rí gbogbo bí ọ̀rọ̀ yìí bí ó ṣe lọ, ẹ ti rí gbogbo ọ̀rọ̀ tí Wunmi Toriola tí ó sọ o. Kí lẹ lérò ẹ̀yin tèmi? Nǹkan tí ẹ bá lérò, ẹ jẹ́ ká mọ̀ nínú comment section. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa rẹ̀ nínú comment section. Ó ti yá o.